يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لله الذي أمرنا بالدعاء ووعدنا بالإجابة، والصلاة والسلام على أشرف الداعين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pa wá láṣẹ, ó ní ká má dákẹ́, ká má ṣàdúà, ká má pè òun. Gbogbo ipò tá a bá wà ká má fàdúà lẹ̀. Àsìkò tá a bá ń sunkún ká má ṣàdúà, àsìkò tá a bá rẹ́rìn ká má ṣàdúà, àsìkò tá a bá lálàáfíà ká má ṣàdúà, àsìkò tó bá rẹ̀ wá ká má ṣàdúà. Ká má ṣàdúà lọ́sàn-án, ká má ṣàdúà lóru. Gbogbo ìṣesí tá a bá wà pátá ká má fàdúà lẹ̀. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pa wá láṣẹ àṣẹ ìpè ẹ máa ṣàdúà yìí látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ọlọ́run ọba Allah ó tún wá ṣàdéhùn fún wa pé bẹ́ẹ̀ bá ti ń ṣàdúà òun sì máa gbàdúà. A jẹ́ pé gbogbo àwọn táwa jẹ́ mùsùlùmí òdodo tá gbọ́ Ọlọ́run gbọ́, inú ìdùnnú ló yẹ ká wà ní gbogbo ìgbà, torí Ọlọ́run ọba Allah ti ní ẹ ṣàdúà, Ọlọ́run wa ní ẹ máa gbàdúà. Ọba tó wá sí báyìí fún wa, ó fi wá lọ́kàn balẹ̀ kúrò níbi wàhálà ayé àti ìdààmú, nítorí bí wọ́n ti ń ṣàdúà Ọlọ́run ó padà gbàdúà. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa, èyí tí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí, òun náà ni ahamiyatu adhikari sabai wal masai wa shari'uha. Ahamiyatu adhikari sabai wal masa. Ipa tí àdúà àjíṣe láàárọ̀ lẹ́yìn àsùbá àtẹ̀yí tí a máa ń ṣe lẹ́yìn àlásàrì títí tó rùn ó fi wọ̀, ipa tí máa kó nínú ìṣẹ̀mí mùsùlùmí òdodo. Kí wọ́n á ní ìtumọ̀ àwọn àdúà náà. Al-Muslimu, èyí tí ó dá wa lójú òun náà ni pé mùsùlùmí òdodo bihajatin ila qawiyyin yataqawwa bihi, ó ní bùkátà sí alágbára tí ó súnmọ́. Mùsùlùmí ní bùkátà sí aláṣẹ tí ó pàṣẹ. Sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá lágbára tó tún lè pàṣẹ tí ó wá àṣẹ míì tó lè borí àṣẹ rẹ̀, kò ní dáa kéèyàn ó jìnnà tó ń tọ̀. Ta la lágbára jama? Allah. Ta ní pàṣẹ? Allah. Tó bá sì ti pàṣẹ, gbogbo tó bá ti ní ó máa ṣẹ yóò sì máa ṣẹ. A'udhu billahi minash shaitanir rajim. Ó ní innama amruhu idha arada shay'a. Tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀, Ọlọ́run ní ó kọ́kọ́ fẹ́. Tó bá ti wá fẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀, fa innama yaqulu lahu kun fayakun. Yóò kàn sọ fún nǹkan náà pé máa ṣẹ, ọ̀yá máa rí báyìí, yóò sì máa rí bẹ́ẹ̀. Kò wá sí ẹlòmíì mọ́, kò sí nǹkan kan míì mọ́ tó lè sọ pé ntọ́lọ̀ ní kọ́ máa ṣẹ yẹn pé kò gbọ́dọ̀ ṣẹ. Tọ́lọ̀ bá sì ní nǹkan báyìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kò wá sí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá ní jíjẹ, ní mímu, ní lílá, fífi wẹ̀ nínú àwọn ẹ̀dá Ọlọ́run pátá ní sánmà àti ilẹ̀ tí wọ́n lè sọ pé nǹkan náà kọ́ máa ṣe kínní, kọ́ máa wá sí musẹ̀. Nígbà tọ́rọ̀ bá ti rí báyìí, yóò wá dáa kó jẹ́ pé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo tá ń lé wá jìnnà sí ẹbọ àtàwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ. À ń lé wọn jìnnà ìpè kí wọ́n kú ò lọ́dọ̀ ọ̀lẹ, kí wọ́n dalí lọ́dọ̀ alágbára, kí wọ́n kú ò lọ́dọ̀ òkú àti tí ó padà kú, kí wọ́n dalí lọ́dọ̀ alààyè tí ò ní sékíní, tí ò ní kú. Ọ̀rọ̀ wa ló súnà kílẹ̀ àgàn.
ìtawà gbàgbọ́ ni pé ọlọ́run la farati ọlọ́run là á sì bẹ́ẹ̀ ọlọ́run là á pè. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ́sá gbàdúrà wa. mùsùlùmí bihajatin ila qada'i hawaijihi gbogbo ọ̀la ní bùkátà kò sẹ́nìkan tí mẹ́lẹ́ ayé tí ò ní bùkátà ọkùnrin wa obìnrin wa ọmọ èké wa àgbà wa arúgbó wa eléri ẹlẹ́mù kò sẹ́nìkan tí mẹ́lẹ́ ayé tí ò ní bùkátà ẹnìkan náà ni ò ní bùkátà òun náà lọ́lọ́run. ṣẹlá wa tó kù a ní bùkátà tá a fẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́bá bíyá bóyá èyí tí ń bà wá lẹ́rù ní kọ́lọ́wọ́n fi alọ́kàn balẹ̀ ńbẹ̀ bóyá èyí tí ó ti tò tá a fẹ́ kọ́ dàrú bóyá èyí tí ń pa wá lẹ́kún tá a fẹ́ kọ́lọ́wọ́n pa wá lẹ́rìn ńbẹ̀ bóyá èyí tí ń bà wá nú jẹ́ tá a fẹ́ kọ́lọ́wọ́n dùn wá nú lérí ẹ̀ kò sẹ́nìkan tí ń gbọ́ mi bí èyí tí ń sọ̀rọ̀ yìí tí ò ní bùkátà nínú gbogbo ẹ̀dá Ọlọ́run pátá Allah nìkan ọba tá a máa ń darí bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ ló fi pè rẹ̀ ní as-Samad ó ní kul huwa Allahu ahad Allahu as-Samad alladhi yasmudu ilayhi al-khalaiq ọba Samad ìtumọ̀ Samad ni ọba tí gbogbo ẹ̀dá rẹ̀ máa ní bùkátà sí tí wọ́n sì máa ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ bùkátà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́tàjì òbíyá ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí ọlọ́run bá ní ọba yín sọ pé ẹ pè mí èmi ó dá yín lóhùn ó ní ujibu da'wata da'i idha da'an ọlọ́run lémi ó máa dáhùn tẹ́ ẹ bá ti ń pè mí ẹni tí bá ti ń pè mí ọlọ́run ní ìdá lóhùn tọ́ eléyìí òun ló fi wá lọ́kàn balẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rù ò gbọ́dọ̀ bà wá mọ́ lẹ́yìn náà a gbọ́dọ̀ yálé adáfá mọ́ a gbọ́dọ̀ yọ̀dọ̀ afóúnjálàbí mọ́ a gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì yàtọ̀ sí ẹlẹ́sìn Islam ọlọ́run ní ká máa pe òun ó sì dáhùn mùsùlùmí àfìdí ẹ̀ múlẹ̀ ní hálíkọ̀ wa ipe jálàbí ọ̀dà a sì gbọ́dọ̀ máa lọ lè bá àwọn oníjálàbí torí pé àwọn oníjálàbí ìlànà àwọn oníṣẹ̀ṣe àti àwọn abọ̀rìṣà òun ni wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn tí wọ́n rò pé táwọn bá lò ó bùkátà àwọn èèyàn ọmọ sí kínní yọmọ bíyá òun náà làwọn náà ń lò. ìwé wa ní ká má lọ lè darapọ̀ mọ́ àwọn kèfèrí ká sì má lọ́dọ̀ àwọn abọ̀rìṣà ká má fi agbára èṣù ká má lọ lè wá agbára èṣù láti fi bí àbùkátà wa kí ló wá kù tó yẹ ká máa ṣe jàmá ní tó kù náà ni pé ká júwe àdúrà fún wa ni àwọn àdúrà tá a máa ṣe wọ́n pe ìwé àdúrà kan wọ́n pe ní Hisnul Muslim Hisnul Muslim yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ alùsùnà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nílé nítorí pé ìwé yẹn ìwé àdúrà ni wọ́n fa àwọn àdúrà jáde nínú ahadith rasulillahi sallallahu alayhi wa sallam as-sahiha wọ́n fa àwọn àdúrà jáde nínú àkọọ́lẹ̀ sunna nabi ìpètè kan báyìí bá ń ṣèyàn anabi a máa ṣe báyìí níjọ́ kan nǹkan báyìí ṣe lágbájá ó lè bá anabi ní kọlọ lè ṣe báyìí lágbájá lè ké bá anabi ó ní wàhálà dé anabi ní kọ́ máa kàǹkan báyìí anabi rẹ lómi ti ń dààmú anabi ní kí ló dé tó ń dààmú máa kàǹkan báyìí tá anabi náà bá kírun tán láàárọ̀ tó bá ti sálámà tán yóò jòkólẹ̀ kò ní dìde bọ̀rọ̀ yóò máa kàǹkankan ní ti ń kà yẹn òní wọ́n pè ní adhikaru sọ́bà tọ́ba tí wàá dẹ̀ yà lásàrè tá anabi kálá sáré tán anabi ò ní dìde mi tó ti kálá sáré anabi yóò tún kàǹkankan ní ti ń kà yẹn ni wọ́n pè ní adhikaru masa àwọn afa wa fa ayọ̀ káàkiri al-adhikar an-Nawawi afa Nawawi ṣe tiẹ̀ àwọn afa mi náà ṣe tiwọn gbogbo wọn kì í sàwọn ni wọ́n hun àdúrà yẹn o wọ́n ń fa jáde nínú hadith anabi sallallahu alayhi wa sallam ìgbà anabi sọ báyìí jọba yìí anabi fẹ́ nìkan ládùúgbò báyìí oníkọ́ máa ń ṣe èyí tó wá súnmọ́ tá a lè tètè rí òun náà ni Hisnul Muslim Hisnul Muslim yìí òun náà ni ìwé àdúrà odi sọ
tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe Ọlọ́run máa sọ̀yàn láàárọ̀, Ọlọ́run sọ̀yàn lọ́sàn-án, Ọlọ́run sọ̀yàn nírọ̀lẹ́, Ọlọ́run sọ̀yàn lóru. wọ́n ti wá translate ẹ̀ sí àìmọye èdè, millions of copy ni wọ́n ti tẹ̀ jáde. tó jẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe àdúrà yìí gbogbo wọn ni wọ́n ń jẹ́rìí pé àtọ̀dọ̀ Ànábì ló ti wá lóòótọ́. kì í ṣàdúrà tí yọ̀yàn lẹ́yìn, kì í ṣàdúrà téèyàn máa pèpèkúpè, kò sọ́kọ̀ àlìjànú mbẹ̀, kì í ṣàdúrà téèyàn máa pè tí wọ́n máa pèsù tó lóun ṣàdúrà. yóò wá dá fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo tá a mọ̀ pa ní bùkátà alákọ̀ọ́kọ́ òun náà ni bó ni ọwọ́ èṣù ṣe ní tẹ̀wá àtàwọn ọmọ èṣù, torí pé àwọn ọmọ èṣù wọn lé kálukú káàkiri, wọ́n rọ kiri ká gbogbo wa, ìbílísù àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tí wọ́n ṣiṣẹ́ fún, gbogbo àwọn tẹ́ bá ń pè ní àjẹ́, oṣó, emèrè, ẹlẹ́yẹ, gbogbo wọn pátápátá àfọ̀njálàbí wọn kátàlí halaki, wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì èṣù ni. tipa ọ̀gá wọn ọba ti ká ọ, ipa tiwọn náà ò ní ṣe kíni, kò ní ká ọ. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa, bùkátà ẹlẹ́ẹ̀kejì òun náà ni bó ni yóò ṣe dáa fún wa, bó ni jíjẹ mímu ó ṣe rọrùn, bó láti máa rówó ná lẹ́yìn ní jẹ gbèsè lọ́rùn. ẹlòmíín náwó lóòótọ́ àmọ́ owó olówó ní ná. bó lè yóò ṣe máa ríṣẹ́ gbà, ríṣẹ́ tí ò ní di wàhálà síyàn lọ́rùn. bó lè yóò ṣe máa rí àrísìkí rọrùn tí yóò ní káwọ́ pọ̀nyìn rojọ́ lérí ẹ̀ tó bá dijọ́ àlùkìyámà. àdúrà rẹ̀ wọ́n bá wa fà á yọ nínú àdìsí ànábì, ó wà nínú Isnu Muslim. torí afẹ́kọ́nà ọ̀nà dí àtà jíjẹ mímu òun náà ní mọ́pọ̀lọpọ̀ ọlọ́lẹ̀ bá àwọn èèyàn tí wọ́n fi lálàkùlà náà fi ń jẹjẹkújẹ náà fi ń mọ̀mọ́kùmù. gbogbo tá a sì ní tọ́jọ́ bùkátà yìí gbogbo ẹ̀ pátápátá kò séyìí tá ànábì náà ní àtàwọn sàhábà. kí làwọn ṣe, kí ni solution táwọn wá fún bùkátà wọn? àdúrà ni wọ́n ṣe. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, ẹlẹ́ẹ̀kẹta tó wà nínú adhkaru sabah wal masa òun náà ni pé thanawun ala Allah, á wà nínú àwọn èèyàn tí wọ́n rántí Ọlọ́run, torí Ọlọ́run ọba aláàpàṣẹ ó ní ká máa ṣèrántí òun lẹ́yìn àṣùbà àti lẹ́yìn alásàrì. Ọlọ́run pàṣẹ ni. Ọlọ́run ya ayyuhal ladhina amanu, Ọlọ́run ya olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira, ẹ máa rántí mi gan o. Ọlọ́run ò fàlàsì kò fi nọ́mbà sí, ó ní dhikran kathira. Ọlọ́run ẹ máa rántí mi gan lọ́pọ̀lọpọ̀ gbà, ẹ jẹ́ kí ìrántí mi ó pọ̀, ẹ máa dárúkọ mi, ẹ máa yin mi, wasabbihuhu bukratan wa asila, ẹ sì máa fọ̀ mí mọ́, ẹ máa ṣàfọ̀mọ́ fún mi pẹ̀lú àwọn adhkar bukrata lẹ́yìn àṣùbà wa asila àti lẹ́yìn alásàrì títí tó rò ó fi wọ̀. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, nǹkan mẹ́ta náà ni ó wà nínú adhkaru sabah wal masa tá a fẹ́ ṣàlàyé fúnra wa. kọ́lọ́mọ máa dáàbò bò ọ́, kọ́lọ́mọ bá aláà kọ́ máa sínà fún ọ, kọ́lọ́mọ bá aláà kó sì fi ọ́ sínú àwọn tí wọ́n ń ṣe síkìrì. sórí tẹ́mi rẹ bá ti bọ́, gbogbo Ọlọ́run ṣọ́ mi lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ ọ̀tá, ìyẹn ti tán. tẹ́mi rẹ bá ti bọ́, Ọlọ́run jí ń rí kọ́ńtrátì gbà, Ọlọ́run jí ń ríṣẹ́, Ọlọ́run jí fún mi lágbéga, Ọlọ́run jí ń lówó, ìyẹn ti bọ́, ó ti tán. ẹlẹ́kẹta yẹn lọ́mọ gbé lọ́run, òun náà ni àwọn ìrántí Ọlọ́run tó fẹnu rẹ wí nílé ayé láàárọ̀ àti ńrọ̀lẹ́ táwọn màláíkà ti kọ kalẹ̀ fún ọ tó ń lọ lè pàdé wájú Ọlọ́run. òun náà ni tó mú lọ́dọ̀ Ọlọ́run nígbà tó bá rí kankan mú nínú gbogbo tó tò sílé ayé. gbogbo tá à ń tò sílé ayé pátápátá tẹ́mi bá ti bọ́ kò wúlò mọ́. yóò wá dáa fún gbogbo àwọn tá a jẹ́ ọkùnrin ká bójútó adhkaru sabah wal masa. ẹlòmíì gba súnà àmọ́ kì í ṣe, ẹlòmíì ọmọ kò sì béèrè, ẹlòmíì mọ̀ kọ́dà ó ní ìwé rẹ̀ àmọ́ kò ní kà á, ẹlòmíì yóò máa ka tiẹ̀ ní dakudeku ni, yóò máa ka tiẹ̀ ní dakudeku. sẹ́ẹ̀rí gbogbo ẹni tí ó bá máa ṣe adhkaru sabah wal masa, ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹja tí wọ́n mú kó nínú omi tí wọ́n jù sẹ́ni yanrìn, kò tún sẹ̀mí tó gbádùn mọ́. ẹni tí ó bá máa jòkó ka adhkaru sabah wal masa lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì, tí ó máa jòkó láti máa ṣe, ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ gẹ́gẹ́ bí alààyè àtòkú tí wọ́n tẹ́lẹ̀. aburú mẹ́lẹ̀ ayé o, Ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀. ó sì ní oore tọ́lọ́ wọn sọ̀kalẹ̀ nílé ayé lójoojúmọ́. òtítí nǹkan kan tọ́lọ́ torí ẹ̀ dá wa tójú ká máa ṣe ìbádà lọ. mẹ́tẹ̀ẹ̀ta ló wá pàdé sínú adhkaru sabah wal masa.
ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wọ́n tẹ́ ìmáṣe àtìkáàrù sọ́bà wal masa ọlọ́run ọba Allah yóò máa dáàbò bò ọlọ́run máa mú jíjẹ mímu wá fún un lọ́nà rọrùn ọlọ́run máa bo àṣírí ẹ̀ ṣé àṣírí bíbò náà wọ́n ń pè lówó àṣírí bíbò ni lẹ́yìn náà ọlọ́run ọba Allah fi sínú àwọn dhakirun wa dhakira àwọn tí wọ́n dárúkọ ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run Allah ó ti mọ̀ wọ́n àwọn màláíkà dá wọn mọ̀ ní sánmọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́sá fi àwa náà sínú wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa tọ́ba ti ká sọ́ba àtọ́njàmá tọ́ka àwọn àsìkáàrù tá a máa ń kà lẹ́yìn irun lẹ́yìn àṣùbà ní tó kù kì í ṣe pé ó dìde lẹ́ẹ̀kọ́ lọ́n lọ́bi iṣẹ́ o àbí kó dìde kó ní ọlọ́ọ̀lẹ́ sùn o àbí kó ṣí fóònù rẹ kó bọ́ sórí Facebook WhatsApp kó máa ṣeré ọ̀rọ̀ rẹ léwu ó kírun tán báyìí kó mú ìwé àdúrà rẹ bọnú ni kí ló bẹ̀rẹ̀ òun náà ni a'udhu billahi minash shaitani rajim Allahu la ilaha illahu alhayyul qayyum ayatul kursi ìlọ́kọ̀ọ́ka ayatul kursi yìí ọmọ àká ọkà délẹ̀ àmọ́ yóò dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ túmọ̀ rẹ̀ Allah ọlọ́run ọba Allah ọba tá a máa ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo tá a ti gbọ́dọ̀ sìn kan mí àfọ̀hún ní tí wọ́n pè ní Allah nìyẹn la ilaha illahu ọba yìí lọ́ba tó yẹ ká máa sìn tí ó sì sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn òun nìkan alihayyu ọba yìí lọ́ba alààyè alqayyumu ọba yìí lọ́ba tí ò fara tì kankan gbogbo nǹkan tó dúró ọlọ́run ló gbé dúró ìtumọ̀ alqayyumu nìyẹn la ta'khudhuhu sinatun wala nawm ọlọ́run ọba aláàyè kìí tó gbé kìí sì sùn lahu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ ń sánmà pátá àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ pátá ọlọ́run nìkan ló ní ọwọ́ ẹ̀ ló wà. man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi tó bá dijọ́ àlìkìyàmá ẹnìkan ò ní ṣìpẹ̀ àfẹnitọ́lọ́ bá fún yọ̀ǹda ìpè lọ́ọ́ lè ṣìpẹ̀ lágbájá. ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọba Allah ó mọ̀ gbogbo nǹkan tí ń bẹ wájú wa àti tí ń bẹ lẹ́yìn wa ọlọ́run mọ̀ tó wà wájú ó sì mọ̀ tó wà lẹ́yìn. wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò fún ẹnì kankan nímọ̀ gbogbo àwọn tó nímọ̀ pátá ọlọ́run kan ta díẹ̀ lé wọn lọ́wọ́ nínú ọmọ ọlọ́run ìtọ́lọ́run fẹ́ nínú ọmọ rẹ̀ bó ṣe pọ̀ tó yẹn ọkàn fún àwọn ẹ̀dá rẹ̀ ní tíntìntín bẹ̀ ìtọ́lọ́run fẹ́ òun náà ní gbogbo ọmọ tá a mọ̀ ó tún pọ̀ rẹpẹtẹ wasi'a kursiyyuhu samawati wal ard àga ọlọ́run ọba ó fẹ̀ ju sánmà tilẹ̀ lọ àlàárà sì ti ju àga lọ bó lọ́lọ́run wá tó jàmá wala yauduhu hifdhuhuma wa huwal aliyyul azim wala yu'jizuhu kò sí kankan tó ká ọlọ́run lágara sánmà tilẹ̀ méjèèjì kò ká ọlọ́run lágara láti sọ wọn kò nira fọlọ́run láti sọ méjèèjì sọlọ́run ní wàá sọ̀wọ́ tì wa huwal aliyyu ọba yìí tó ọ̀gá al-azim ó tóbi ga nítorí kọ́kọ́ mú bẹ́ẹ̀ nínú bọ́ba ti kà yẹn tán ó ti bọ́ lọ́wọ́ ayé ó ti bọ́ lọ́wọ́ àjẹ́ tíwọ́ náà bá máa lo àṣírí àwọn àjẹ́ àti oṣó ibi tọ́rọ̀ wà nìyẹn ẹlòmínà ká kùrìsí yìí tán ó tún fi kàn para aníkélódé ọlá yóò ṣe wòran bàbá ṣe yàrá kásì máa ṣe kíni kàmá ṣe yáyà sẹ́yìn ni ọjà sínú náà nì ibi wọn ti dẹ̀sìn lulẹ̀ Yorùbá nìyẹn kùrìsí yìí náà wà nílẹ̀ Yorùbá à ń kà àbáàkà ẹ̀ tọ́ ṣé àwa dúró ti Allah tó wà ń bẹ̀ gbogbo ń ta wí yìí Allah la fi ròyìn gbogbo tó wà ní kùrìsí yìí Allah ni wọ́n fi ròyìn bọ́ bá ti ń dákọ̀ Allah ó sì dúró ti Allah ó wà rí agbára oyé níbi ìdúró ti Allah ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó ti wá nú àdìsí pé ọ̀kan náà wà lè jẹun ó ní man qalaha hina yumsi nígbà wọ́n fẹ́ jalè ńjọ́ kan Ubay ibn Ka'b ó wá ń di àlìjánu yẹn lọ́wọ́ ó wá ní tó bá fẹ́ ká wá jalè máa ka kùrìsíyù láàárọ̀ tó bá ti kà á láàárọ̀ ọlọ́run ó sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ó fi dèrò lẹ́
tó bá ti ka kùrìsí yìí nírọ̀lẹ́ ọlọ́run ó sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ilé òfin mọ́ Ubayy sọ fún anabi ipe ìdálẹ́jànú sọnù anabi ní sadaqa al-khabith olùbàjẹ́ ni olórí burúkú ni àmọ́ tó sọ yẹn òdodo ni ẹ̀yin mayami lẹ́yìn ìgbà tó bá ti kàn yẹn tán kí ló tó kù tó tún tẹnu mọ́ ó tún ka sura mẹ́ta number 1 ní kùrìsíyù number 2 òun náà ní sura mẹ́ta ó kà lera wọn kul huwallahu kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas sura mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe àwàdà bismillahir rahmanir rahim kul huwallahu ahad sọ pé ọ̀kan ni Ọlọ́run Allahu samad ọba tí gbogbo ayé máa ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ lam yalid wa lam yulad kò bí báyìí nìkan ò sì bí wa lam yakul lahu kufuwan ahad kò wá sẹ́nìkan tó jẹ́ Ọlọ́run nínú gbogbo tọ́lọ̀ ń dá Ọlọ́run ní ká Nábì ọmọ sọ bẹ́ẹ̀ máa yin mi Ọlọ́run kul a'udhu bi rabbil falaq máa sọ pé yín máa wá sọ pẹ̀lú Ọlọ́run ọba tó lásùbà min sharri ma khalaqa níbi aburú gbogbo ń tọ́da wa min sharri ghasikin idha waqaba yín sì máa wá sọ pẹ̀lú Ọlọ́run ọba níbi aburú òru nígbà tí ilẹ̀ bá ṣú wa min sharri naffathati fil 'uqadi yín máa wá sọ pẹ̀lú agbára Ọlọ́run níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì àwọn ológun àwọn jálàbí lóbìnrin naffathati fil 'uqadi wa min sharri hasidin idha hasada yín máa wá sọ pẹ̀lú agbára Ọlọ́run níbi aburú àwọn onílara àwọn olójú tí wọ́n wo ore tí wọ́n sì ránjú mọ́ tálíjànú ó sì bà nǹkan náà jẹ́ kó lè bá dùn wọ́n nú tó rọ́ mọ́ àlìjànú làwọn náà ọmọlẹ́yìn àlìjànú ni wọ́n táwọn bá ti wo nǹkan báyìí àwọn ìlọlẹ̀ lóògùn wọn èkó nǹkan jọ wọn èjó nǹkan àwọn kan ránjú hásídì nìyẹn olójú onílara yóò kọ́ lára yóò sì wá ránjú bó bá wọ Ọlọ́run àlìjànú wa bá ń tó wò yẹn jẹ́ àmọ́ tó bá ní fálákìlá wọ́n ránjú mọ́ dọ̀la nǹkan kan ò ní lápá sura tá n kà yìí ta ni Ọlọ́run bá ní ká máa fi wá sọ bọ̀rọ̀bì kínní bọ̀rọ̀bì falak Ọlọ́run dákọ̀ ọ̀gá Ọlọ́run dákọ̀ ẹyẹlé Ọlọ́run dákọ̀ àdàbà ìsìláàmù jákujáku tá a ṣe yẹ ó ti tó Ọlọ́run ní kúlì rí anábì má dákẹ́ má jẹnu a'udhu bi rabbin nas mò ń wá sọ pẹ̀lú Ọlọ́run ọba tó ní gbogbo àwọn èèyàn tó wà láyé pátápátá ọba tí ń darí wọn tí ń tọ́jú wọn malikin nas ọba tó jẹ gàba lé wọn lérí ìlà innas ọba tó yẹ kí gbogbo ayọ́ máa sìn ń wá sọ pẹ̀lú Ọlọ́run ọba yìí níbi kíni min sharril waswasi al-khannas níbi aburú àlìjànú èyí tó jẹ́ pé ìmọ̀ dání láàmú tí máa ń ba yéèyàn jẹ́ tí máa ń tìyàn síbi aburú tó jẹ́ pé ní wọ́n bá ti dárúkọ Ọlọ́run ọba yóò sá lọ bẹ́ẹ̀ bá tó dárúkọ Ọlọ́run yóò tó padà wá dà yín láàmú al-khannas nìyẹn allati yuwaswisu fi sudurin nas àwọn àlìjànú tó jẹ́ pé àwọn ni wọ́n máa kó èròkèrò sínú ọkàn ọmọ èèyàn tí wọ́n fi bá tiẹ̀ jẹ́ minal jinnati èyí wá sọ pẹ̀lú agbára Ọlọ́run ọba àwọn èèyàn níbi aburú àlìjínà àwọn àpapọ̀ àlìjànú wan nas àti àpapọ̀ àwọn ọmọ èèyàn tí wọ́n bá àlìjànú ṣe. ó wà nínú àdìsí Ànábì ní ẹni bá ka súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wá ka lẹ́ẹ̀mẹ́ta ó ka kul Allahu falaki nas àbí ó tún ka kul Allahu falaki nas ó tún ka kul Allahu falaki nas kafatahu min kulli shay. Ànábì ẹni bá ka láàárọ̀ àbọ̀ kàrún rọ̀lẹ́ lẹ́yìn àṣírí Ànábì ni ó ti tú ọ bọ́ọ̀ bá ní nǹkan mi tó lò mọ́ fún sọ̀ra Ànábì fi nǹkan lẹ̀ fún afa àwọn afa tí wọ́n takò súnà yẹn àwọn fẹ́ wọ́ wa kúrò níbi àwọn nǹkan ńláńlá yìí àwọn àṣírí ńlá yìí wọ́n fẹ́ wọ́ wa lọ ọ̀dọ̀ àwọn bàbá oníṣẹ̀ṣe nítorí oúnjẹ táwọn fẹ́ ṣe kí ni táwọn fẹ́ jẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam Ànábì nìkan tó wọ́n wá sọ fún ọ yìí pé kò tó ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe léyìí tán ó tún wá rí síbi ẹlẹ́ẹ̀kẹta ni asubahana wa asubahal mulku lillah ajílẹ̀ ní ọlá Ọlọ́run náà tọ́lọ́run náà nísìnyí jẹ́ gbogbo ọlá tó wà láyé tọ́lọ́run náà nísìnyí kíní nísìnyí jẹ́ ìtumọ̀ ẹnu asubahana àwájí pẹ̀lú agbára Ọlọ́run àbí gbogbo ọlá tó wà láyé ó sì ń jẹ́ tọ́lọ́run kò tí ì kú lọ́wọ́ Ọlọ́run kò sì ní kú lọ́wọ́ rẹ̀
ìtàn sọ ni asbahna wa asbaha al-mulku lillah walhamdulillah ọpẹ́ fún Ọlọ́run la ilaha illallah ọba tí dọ́jẹ́ pé ọ̀sẹ̀ni tá a gbọ́dọ̀ máa sìn tọ́lẹ̀ tó sí ẹ̀sìn yẹn lẹ́yìn òun nìkan lódodo wahdahu la sharika lah ọ̀kan náà ni ọba yóò lórogún kò sẹ́ni tọ́jọ́ òun náà jọ nǹkan kan lahul mulku gbogbo ọlá tó wà láyé òun nìkan ló ní walahul hamdu gbogbo ọpẹ́ tó wà láyé òun nìkan la gbọ́dọ̀ fún wa huwa ala kulli shay'in qadir kò sí ti parẹ́ ọ̀ka kò sí ti parẹ́ òsèkéni ẹ̀tọ́ kí ló dé tó wà lọ sọ́ọ̀sì tó wà fi lé ilẹ̀ kọ́ ọmọ sọ fọlọ́n pé kò sí ti parẹ́ ọ̀ka lóòótọ́ ni kí ló wá tó wà fàdúrà lẹ̀ tó wà lọ lé wẹgbẹ́ awo tó lọ lé ṣe ìṣẹ́ṣe ìwé àdúrà tó yẹ kọ́ ọmọ kà ní kọ́ ọmọ kí Ọlọ́run kọ́ ọmọ yin Ọlọ́run kọ́ wá béèrè tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà ọmọ wa sọ pé Rabbi as'aluka ìwọ Ọlọ́run ọba mi ń béèrè lọ́wọ́ rẹ khayra ma fi hadha al-yawm gbogbo oore tó fẹ́ sọ̀kalẹ̀ lẹ́nu mọ́sá ìpín fún mi náà ń bẹ̀ wa khayra ma ba'dahu oore tí ó tó sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀ní mọ́sá ìpín fún mi ń bẹ̀ wa a'udhu bika min sharri ma fi hadha al-yawm gbogbo aburú tí ó sọ̀kalẹ̀ lẹ́ni mọ́sá sọ mi ń bẹ̀ wa sharri ma ba'dahu gbogbo aburú tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀ní mọ́sá sọ mi ń bẹ̀ Rabbi ìwọ Ọlọ́run ọba mi a'udhu bika ìyìn fi ọwọ́ sọ minal kasali níbi òròjú tí bá tèèyàn jẹ́ ibi tí ó ti dá fún kò sí ní lọ́bẹ̀ òròjú wọ̀sú ilkibar lẹ́yìn náà àdàgbà wa yọwọ́ kọ́wọ́ mọ́sẹ̀ sọ mi bẹ́ẹ̀ kéèyàn darúgbó kílà káyìrì ọmọ ṣiṣẹ́ mọ́ kọ́mọ ṣe bí wèrè ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ ìtumọ̀ ẹni pé gbàtà bá dàgbà àgbà wa ṣe lágbà tí eré rẹ̀ ò ní ṣe kíní tí eré rẹ̀ ò ní dàrú tí ò ní máa jẹjẹ kó jẹ lójú títí káàkiri àgbà máa ń débẹ̀ o tí wọ́n máa bọ́ dílẹ̀ tí wọ́n máa ní bàbá ẹ̀ wọ́ ṣòkòtò a ní wọ́ ṣòkòtò a ní ma ànábì ni wọ́n sọ mi bẹ́ẹ̀ Rabbi a'udhu bika wọ́n lọ́wọ́ bá mi o mo wá pè ọ́ mo ń fi ọwọ́ sọ mí ní adhabin fin nari má jí ń jóná lọ́rùn o wọ́n adhabin fil qabri má sì jí ń jẹ̀yà sáré àdúrà olóòtókù tó tún fẹ́ tọrọ má jí ń jóná lọ́rùn má sì jí ń jẹ ìyá gbó ìyá sáré àmọ́ tọ́wọ́ wá di ọwọ́ rọ̀lẹ́ àsìbáná yẹn ọ wá yìí sí àmùsáyíná ajẹ́pẹ́ ẹnì kọ̀ọ̀kan wa á lè tara bọ́ kéwú èyí tó fi ní àsìbáná yẹn ají lẹ́yìn alásàrè ò ní sọ pé àsìbáná máa o kí ló wí lẹ́yìn alásàrè àmùsáyíná wa amsal mulku lillah walhamdulillah bó ṣe wí nìyẹn Rabbi as'aluka khayra ma fi hadhihi al-layla lẹ́yìn alásàrè ìtọ́sọ̀nù torí pé ìrọ̀lẹ́ ti dé ń béèrè oore òru ẹni torí ìtọ́ bá ṣe ní ìrọ̀lẹ́ yìí ló lò dàárọ̀ ọjọ́ kejì èyí tó ṣe láàárọ̀ ló lò di ìrọ̀lẹ́ ó yí padà bẹ́ẹ̀ amusayina wa amusal mulku lillah walhamdulillah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir Rabbi as'aluka khayra ma fi hadhihi al-layla wa khayra ma ba'daha wa a'udhu bika min sharri ma fi hadhihi al-layla wa sharri ma ba'daha ó yí padà torí pé àsìkò tó ń sọ̀rọ̀ yẹn ó ti kó láàárọ̀ ẹlẹ́kẹrin ẹ̀yọ́ mayami òun náà ni Allahumma bika asbahna pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run la fi jí o wa bika amsayna tó bá tún dèrọ̀lẹ́ náà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ìdẹ̀ra ọlọ́run la fi dèrọ̀lẹ́ wa bika nahya pẹ̀lú àṣẹ rẹ̀ la ṣe ń sẹ̀mí o wa bika namut tá a bá sì kú pẹ̀lú àṣẹ rẹ̀ la fi kú kò sẹ́nìkan tó lè pa wá ọgbọ́n tó ń sọ fọlọ́nù nígbà tó ń sọ eléyìí lẹ́rọ ọmọ wa bá ibi wọn lẹ́nìkan ló wọ́n pa ọ́ èyí ni tásùkò bá tó lọ́dọ̀ ọlọ́ tásùkò bá tó òní kú wa ilayka nushur ọ̀dọ̀ Ọlọ́run bá aláàpàdà wá o àpàdà wá sọ́dọ̀ Ọlọ́run tó bá dọwọ́ rọ̀lẹ́ Allahumma bika asbahna kí ló wí Allahumma bika amsayna ẹ̀yọ́ mayami kọ́lọ́mọ́tà jẹ́ oyè wájú báyìí lọ ọlọ́lẹ̀ kọ́ ni o tó bá fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà ayé àmọ́ pé ọ wàá jòkó gbóndúkú ọ wàá ní ìwọ ti kírun tán kò sí nǹkan kan mọ́ wàhálà wá o kọ́lọ́mọ́jà má o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń ṣe kátikàtí káàkiri tó lóun ní tàwíìdì àmọ́ ṣàdúà ọ mọ̀ pé àdúà gangan ara tàwíìdì ni àdúàhù huwa al-ibada ọkọ̀ síbà táwọn dìde ńlẹ̀ ọwọ́ lọ́rọ̀ rẹ̀ ń dàrú ọkọ̀ lásàrì tán wọlé ọkọ̀ dìde fóònù lọ́kọ́kọ́ mú tó ń tẹ̀ àdùkọ́ fẹ́ kàṣíkàrù ni nǹkan mi ló ń ṣe mẹ́ẹ̀
ẹlẹ́ẹ̀karùn nínú adhkaru sabah Allahumma ìwọ Ọlọ́run Ọba anta rabbi ìwọ Ọlọ́run Ọba tí ń tọ́jú mi la ilaha illa ant kò sẹ́lòmíì tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo àfiwọ́ Ọlọ́run khalaqtani ebi wọ́n ló dá mi wa ana abuduka ṣebí mi ni ẹrú rẹ wa ana ala ahadika èyí sì kúò lérí ìgbàgbọ́ sí ọ èyí kúò lérí ahadika àdéhùn tí mo ṣe ipe yìí nígbẹ̀lómi gbọ́mọlẹ́yìn wọ̀ Ọlọ́run wa wa'adika mo sì tún fẹ̀mí balẹ̀ lérí àlìjánà tó promise pé ó fún mi mustata'atu èyí wá ń ṣiṣẹ́ àlìjánà náà èyí ń lo ìmánì náà èyí sì ń ṣiṣẹ́ àlìjánà náà bágbára mi ṣe mọ́ wá ṣàánú mi mọ́ṣáì fún mi ní àlìjánà. abu'u laka bi ni'matika alayya. mo wá ń fi rinlẹ̀ ipe gbogbo ìdẹ̀ra tí mo ní pátá gbogbo tí mo kójọ láyé pẹ̀lú àṣẹ ìwọ kò sẹ́ni kankan tó fún mi ní kankan kò sí kankan tí mo fọkàn sí pé òun ló fún mi ní kankan nínú gbogbo tí mo kó jọ nínú gbogbo tó ṣe fún mi ìwọ nìkan náà mo gbà pé òun ló ṣe wa abuhu bi dhanbi lẹ́yìn náà yẹn tó wá ń fi rinlẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí faghfir li foríjì mi fa innahu la yaghfiru dhunuba illa anta kò sẹ́ni kan tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìwọ Ọlọ́run nìkan eléyìí wọ́n pè ní sayyidul istighfar astaghfirullah wa atubu ilayh gbogbo astaghfirullah tá à ń ṣe ọ̀gá rẹ̀ ni mo kà tán yẹn bẹ́ẹ̀ bá ń ka Ọlọ́run bá aláwọ̀ máa ṣàforíjì fún yàn ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn àdúrà tá anábì máa ń ṣe láàárọ̀ Allahumma anábì àní ìwọ Ọlọ́run bá mi inni asbahatu mo tún jí láàárọ̀ yìí ushihiduka ìfi ọ́ jẹ́rìí wa ushidu hamalata arshika àwọn màláíkà tí wọ́n gbé àláràṣí rẹ̀ lọ́wọ́ mo fà wọ́n náà jẹ́rìí wa malaikataka mo fà àwọn màláíkà rẹ̀ jẹ́rìí wa jami'a khalqika mo tún fi àwọn ẹ̀dá rẹ̀ mo fi wọ́n jẹ́rìí annaka antallah ipe mi gbà pé wọ́n nìkan lọ́lọ́hun ọba tá a gbọ́dọ̀ máa sìn la ilaha illa anta kò sẹ́lómi tọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo àfi wọ́n nìkan wahdaka wọ́n nìkan náà lóní la sharika la kò sẹ́lómi tá a gbọ́dọ̀ sìn àfi wọ́ wa anna muhammad abduka wa rasuluk muhammad òjíṣẹ́ rẹ àti ẹrú rẹ ni o kì í sọlọ́hun. anasi ní anabi ní ẹni bá ka lẹ́ẹ̀mẹ́rin láàárọ̀ àbírọ̀lẹ́ tọ́wọ́ padà wá kú lẹ́ni tí máa ń ka ọlọ́run yọ kùnà kú ọlọ́run rẹ̀ nínú àwọn tá anabi máa ń ka láàárọ̀ àdúrà àárọ̀ àtàdúrà àrọ̀lẹ́ là ń ka yìí o ọwọ́ ka lẹ́yìn àṣùbà ọwọ́ ka lẹ́yìn àlásàrì kórun tó wọ̀ àwọn afá kan ní olè ka lẹ́yìn mọ́gìrì àbẹ́yìn ṣá tí ọba ní diwọ́ látẹ̀yìn àlásàrì sókè àmọ́lẹ̀ ẹ̀yìn àṣírí gangan lọ́dájú nínú àwọn àdúrà tánàbí maka Allahumma ìwọ Ọlọ́run bá mi ò má asbaha bi min ni'ma gbogbo ìtí mo dìmú nínú dẹ̀ra rẹ tí ń bẹ pẹ̀lú mi báyìí aw bi ahadin min khalqika àti ìtí gbogbo ayé dìmú nínú gbogbo àwọn ẹ̀dá rẹ ìtí kálukú ní lọ́dọ̀ nínú àwọn ìkẹ́ rẹ faminka wahdaka ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run nìkan ṣoṣo ló ti wá la sharika lak kò sí nǹkan kan tó tún lè ṣe nǹkan yẹn lẹ́yìn ìwọ Ọlọ́run bá a ṣe ń ka yìí sẹ́mi pé kí là ń gbóòórùn bí wọn tá ń ka látàárọ̀ yìí wahdaniyatillah títóbi Ọlọ́run ìjọkan ṣoṣo Ọlọ́run agbára Ọlọ́run Ànábì ni mo jí láàárọ̀ gbogbo ohun tí mo jí bá nínú ìkẹ́ ìwọ ló ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ àti gbogbo àwọn tí wọ́n tún kùnú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń bẹ gbogbo ayé àtàwọn tí wọ́n gbà fún àtàwọn tí wọ́n gbà àtàwọn kèfèrí àti mùsùlùmí gbogbo tí wọ́n dì mú ọwọ́ rẹ nìkan ló ti wá. àwa sọ pé Ọlọ́run nìkan ni ẹja dó tì ìwọ wá ń pé Ọlọ́run nìkan ò tó. Ànábì tó ń kí Ọlọ́run lọ ó ní falakal hamd ìwọ lọ wá lọ́pẹ́ walaka shukur ìwọ là ń dúpẹ́ fún. wọn là Ànábì ní ẹni bá kà bẹ́ẹ̀ láàárọ̀ ó tún dúpẹ́ àtẹ̀yìn àṣùbà dìrọ̀lẹ́ ẹni bá kà ń rọ̀lẹ́ ó ti dúpẹ́ ìpẹ́ mi rẹ̀ sì wà lẹ́yìn àlásàrì ìdárọ̀ nígbà ní kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ dè mọ́ débi nítorí pé ẹ fẹ́ dúpẹ́ náà ni ẹ má sì yẹn má tàwọn kèfèrí nìyẹn ẹ má mọ́jọ́ mọ́pọ́dún báyìí má ṣe bẹ́ẹ̀ dè eléyìí tó wí yìí ó ti dúpẹ́
ọjọ́ tí Ọlọ́run ní kò jí sínú ẹ̀ àbó ti dúpẹ́ ó ti dúpẹ́ tó bá ti kà bá a ṣe kà yẹn Allahumma ìwọ Ọlọ́run ọba àáfíní fi badani wá ṣàánú mi gbogbo àrùn kárùn tí wọlé sínú ara táwọn èèyàn máa wá kí mi pẹ̀lẹ́ ha bó lọ wá rí wọ́n ṣe ṣàánú mi bẹ́ẹ̀ àáfíní fi badani gbogbo oríkèéríkèé ara mi wọ́n fi ka san ara mi dèmí mọ́lẹ̀ Allahumma ìwọ Ọlọ́run àáfíní fi sam'i etí mi yìí ntí ń gbọ́rọ̀ mbẹ́ Ọlọ́run mọ́ mu kó mbẹ́ ọmọ ìyá kan jó ni ń bá sọ̀rọ̀ yìí ń pè é àsìkò gbọ́n tí ń wí àgbà tó kọ etí kejì sí mi kó tó gbọ́ omi sì bọ́ lójú mi ọgbọ́n tí ń sọ látẹ̀ka Ọlọ́run gbọ́ àgbà tó kọ etí kejì sí mi báyìí kó tó wá gbọ́n tí ń ṣe kí ni ìtì ń sọ ọ̀tọ̀ létí ọ̀tọ̀ ní gbọ́rọ̀ méjèèjì wọ Ọlọ́run bá wọ̀ wọ́n sáré fàlàáfíà sí mọ́jẹ́ tì mí ó gé mọ́ sì mú ìgbọ́rọ̀ rẹ̀ kú o Allahumma ìwọ Ọlọ́run àáfíní fi basari ojú àti ntìrí náà ń bẹ fàlàáfíà síbẹ̀ mọ́ mú kú o mbẹ́ la ilaha illa anta àníkọ̀sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo àfiwọ́ Ọlọ́run Allahumma ìwọ Ọlọ́run bá mi inni a'udhu bika minal kufur ìfi ọwọ́ sọ má di kèfèrí wal fakiri má sì tàmí lọ́sì ó ti yanjú ọ̀rọ̀ rẹ mẹ́wọ̀ má di ẹlẹ́sìn mi o ìgbé lágbájá wọn ló tó kó ní Islam ànábì ní sọ fọlọ́hún fi Ọlọ́hun má di kèfèrí má sì tàmí ní òsì wa a'udhu bika min adhabil qabr ìwọ̀n wá sọ pẹ̀lú ìwọ Ọlọ́hun bá níbi ìyà sàárè tí wọ́n ti gbé mi sínú sàárè má di jìyà tí fi dìde kó ń bẹ padà la ilaha illa anta àníṣe kò sọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfiwọ́ Ọlọ́run ẹlẹ́kẹsàn àsìbí Allah Ọlọ́run bá aláàtó mi mo gba tító pẹ̀lú wọ Ọlọ́run la ilaha illahu kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn Ọlọ́run náà alayhi tawakkaltu òun ni mo gbára lé wa rabbul arshil azim ọba yìí ló ní aládàsí tó tóbi jù. àwọn àlùfáà sọ̀rọ̀ lérí àdúrà yìí tí mo kà yìí wọ́n bẹ̀ wá sẹ́kù bombas wọ́n ní sálẹ̀ máa ṣe wọ́n ní ẹ máa ṣe nítorí pé àdúrà yẹn òun ní ìgbẹ̀yìn àáyà tó wà nínú suratu Tawbah ló ti jẹ́ pé àwọn ẹlòmíì máa ń yọ àdúrà eléyìí kú àwọn ẹsẹ̀ bàbá sẹ́kù bombas wọ́n ní la ba'sa bi kalamun tayyib wa ayatun minal Qur'an àyà Qur'an ìgbẹ̀yìn suratu Tawbah tẹ́bá lọ léwò Ọlọ́run fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim wa in tawallaw táwọn yẹn bá kẹ́yìn ṣe ọ̀tá làwọn bọ́ ṣe mọ́ wọ́n làwọn ràn ọ́ lọ́wọ́ mọ́ wọ́n làwọn òkun ọ́ lọ́wọ́ mọ́ Ọlọ́run ní faqul hasbiyallah wọ́n sá máa sọ pé hasbiyallah tó bá ti ń sọ la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim tó bá ti ń wí èmi Ọlọ́run ọba ń gbé olùrànlọ́wọ́ dìde fún ọ baba Albani wọ́n ní Hasan wal Albani àwọn ní hadith hasan ni hadith hasan dẹ̀ ni àwọn ń lò ní ẹ̀sìn wa ìtumọ̀ ni pé wíwí rẹ̀ la ba'sa bi kò sí tó burú mbẹ̀ ìtumọ̀ rẹ̀ dá ó tún jẹ́ àyà Qur'an ó tún jẹ́ àdúrà tí ọlẹ́gbàrà ẹlẹ́kẹ̀wá Allahumma ìwọ́lọ́wọ́ bá mi o Allahumma inni as'aluka ìwọ́lọ́wọ́ bá mi ń bẹ̀ ọ́ as'aluka ń bẹ̀ ọ́ al-afwa mẹ́sàn-án sàmójúkò fún mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti dá sẹ́yìn gbogbo ọ̀nà tí mo ti dá nínú ayé mi mẹ́sàn mójúkò mbẹ́ dákun mọ́sàn mójúkò mbẹ́ wal afiya wá fún mi ní àlàáfíà fi dúnìyà nílé ayé mọ́ sẹ́mi lálàárẹ̀ mọ́ jẹ́ wọ́n máa gbé mi dìgbàdìgbà káàkiri ìwọ Ọlọ́run ọba mọ́ jẹ́ wọ́n gbàgbé mi sínú ilé àlàáfíà minal asqam difa'ullahi minal asqam wal balaya àwọn àjálù àdánwò bú tí wọ́n mọ̀ ní àhá ebó sí lóhun sàdúà Ọlọ́run mọ́sà sọ mi bẹ́ẹ̀ o nílé ayé ń bí wal akhirah àti ní akhirah lọ́run Allahumma ìwọ Ọlọ́run ọba inni as'aluka al-afwa àní tó ń béèrè àmójúkò lọ́wọ́ rẹ wal afiya àti àlàáfíà fi dini nínú ẹ̀sìn mi mọ́jẹ́sìn mi ó dàrú o wọ́n ti ṣe bídíà wọ́n ti ṣe ṣíríkù wa dunyaya mọ́jọ́rọ̀ ilé ayé mi ó dàrú o wa ahli ọ̀rọ̀ àwọn ọmọ mi ìyàwó mi mọ́jẹ́ ó dàrú o wa mali dúkìá mi property mi àti ọ̀nà tí ń gbà jẹ àtọwọ́ mi tó fún mi mọ́jẹ́ ó ṣòfò mọ́jẹ́ ó fọ ọba o nítorí sọ nìyẹn Allahumma wa Ọlọ́run ustur awrati dákun má fi òhò mi má fi hàn gbogbo ayé Allahu akbar
ebi orí wèrè àbó orí wèrè tọ́sàdé kájú rẹ ọmọlúwàbí bí wọ́n ṣe bí yóò sì máa rìn káàkiri bẹ́ẹ̀ ibi wọ́n rágbàlagbà tó ti dàgbà kọjá kọ̀mọ́ tí ń ṣe mọ́ tí bàbá jáde wọn hò nígbà míì wọ́n sì yàn mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ Allahu Akbar ó lè ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n fẹ́ mú ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ nígbà míì wọ èsùn náà ni ó ti ọ lọ lè ṣe nǹkan tí ó yẹ kó ṣe tí wọ́n fi wá bọ́sọ lọ́rùn ẹ̀ gbogbo èyí tó wù kọjá ń bẹ̀ Allahumma ustur awrati mọ́tú òhò mi síta òkè tó kù láyé wa amin rawati lẹ́yìn náà gbogbo ohun tí wọ́n ń pa mi láyà pátá bí màá ti ń kàdúrà yìí ní kọ́ ọmọ fi mi lọ́kàn balẹ̀ ń bẹ̀ Allahumma ìwọ Ọlọ́run bá mi ihfazni min bayni yadayya máa ṣọ́ mi níwájú tí n bá lọ máa bá mi ṣẹ́gun wájú wa min khalifi máa ṣọ́ mi lẹ́yìn èmi ọ̀rẹ́ yìí mọ́ àmọ́ wọ́n Ọlọ́run rí gbogbo ẹ̀ máa ṣọ́ mi lẹ́yìn mọ́jà burú lépa bá mi lẹ́yìn wa an yamini ọ̀tún mi máa ṣọ́ mi ń bẹ̀ wa an shimali òsì mi máa ṣọ́ mi ń bẹ̀ wa min fawqi máa ṣọ́ mi lókè mọ́jì àbúrò jálù mi látòkè wa a'udhu bi 'azamatika ìwọ̀n sáde wọ́ Ọlọ́run pẹ̀lú títóbi ìwọ Ọlọ́run àni ògìtàlà mi tahati mọ́jì àbúrò mọ́jì wàá bá mi láti sàlẹ̀ jihatu sit tí wọ́n bá ní àbúrò wá balagbájá bí ọba wá látòkè yọ jálù àbí kó sékéni kọ́ wá láti sàlẹ̀ kọ́ lọ́mọdé á sì lẹ́tẹ̀ bí ọba yọ lọ́tún yọ lọ́sì bí ọyọ wájú yọ lẹ́yìn gbogbo ẹ̀ níbo ti sàdúrà tán Ọlọ́run bá aláàtì ṣetán láti sọ níbi gbogbo àwọn ibi táburú ti wáyé ẹ má fi àdúrà yẹn lẹ o ẹ má fi àdúrà yẹn lẹ bí ọba aládùúrà mi máa tó ń ṣe lẹ́yìn rẹ̀ láàárọ̀ lẹ́yìn àṣírí ó ti tú ọ tó fi gbá yẹrẹ tán wọ́n máa gbé ọdún lẹ́ni wọ́n máa pé kúrúkótó wọ́n máa sọ̀tẹ̀ rẹ wọ́n máa sọ̀tá rẹ àmọ́ gbogbo tí wọ́n bá panu bọ̀ lélẹ́rì kò ní í ṣe mọ́lá torí pé wọ́n ti kàdúrà kò ní ìdíkọ́ ọmọ wọ́tẹ̀ káàkiri wọ́n ti sàdúrà ni. ẹlẹ́kọ̀ọ́kànlá Allahumma ìwọ Ọlọ́run ọba alimul ghaibi wa shahada gbogbo tó pamọ́ àti tó hàn kò sí tí ó hàn sí wọ Ọlọ́run fatiras samawati wal ard wọ́n lọ dá sámà àti gbogbo tó wà nínú àti ilẹ̀ rabba kulli shay'in wa malika gbogbo nǹkan pátá wọ́n lọ tọ́jú ẹ̀ wọ́n lọ jẹ́ gàba lérí ẹ̀ ashhadu an la ilaha illa anta èyí jẹ́ pé kọ̀sọ́ba tó yẹ ká sì tó sílẹ̀ tó sí ẹ̀sìn lódodo àfiwọ́ Ọlọ́run a'udhu bika ìwọ̀n fi ọwọ́ sọ min sharri nafsi níbi aburú tó dámọ́ mi kálukú ní ibi tó kù sí tóun náà sì mọ̀ pé ibi tó kù sí yìí bí èèyàn bá tètè kú ń bẹ̀ èèyàn padà jìyà o ẹlòmíì ò lé ní ò lé wà lójú ọ wà lọ́kàn ẹ̀ ẹlòmíì ṣìnà ni ẹlòmíì ọtí ni ẹlòmíì igbó ni ẹlòmíì gbéraga ni ẹlòmíì òfófó ni ẹlòmíì ká máa fẹnu bá tèèyàn jẹ́ gbogbo nǹkan tí Ṣẹ̀tánì máa gbé wá sí yàn nínú ẹ̀mí tí ó padà mú yàn rí parun wọ́n Ọlọ́run bá mọ́sà sọ mí ń bẹ́ o ìtumọ̀ ni pé o tún gbé rẹ̀ lọ́lọ́run lọ́wọ́ nígbà Ọlọ́run mọ́ gbọ́kàn mi lé ọ lọ́wọ́ o gbogbo tí ọ̀dà ń bẹ̀ aburú tí wọ́n máa ń wá láti bẹ̀ mọ̀ wá sọ pẹ̀lú àṣẹ wọ Ọlọ́run pẹ̀lú agbára wọ Ọlọ́run wa min sharri shaitan yín sì wá sọ níbi aburú shaitan wa shirikihi àti ẹbọ tí máa mú yàn ṣe tani máa mú yàn ṣe ẹbọ jama shaitan èmi sọ fún ọ pé kò dìmọ́ Ọlọ́run bá tó dá gbogbo ayé tó sì ní ìkápá gbogbo ayé lọ́wọ́ tí sì ń pàṣẹ fún gbogbo tí ó bá ṣẹlẹ̀ nínú ayé ṣètọ́n tí wọ́n bọ́ sọ mi yóò dà kọ́ ṣàdúrà yìí pé kọ́lọ́run sọ níbi aburú ẹ̀mí rẹ̀ ṣètọ́n ni máa ń sọ yẹn dẹ́lẹ́bọ òun náà gbò wá báyìí lójú oorun tọ́mọ alálàkàlà òun náà ni wọ́n sọ fún ọ pé mọ̀ wòran orin tó rí yọ̀dá o òun náà ni ó tún júwèé mi tọ́ lọ fún ọ òun ní ó tún lọ lè tẹ́lẹ̀ fún Ọlọ́run pé bàbá mo ti mú dé ẹ mú kó nu ẹ̀sìn mọ̀jẹ̀ ṣètánì ọ̀sọ́ mi dẹ̀ lẹ́bọ̀ o mọ̀jẹ̀ ń da afẹ́ lẹ́bọ̀ o mọ̀jẹ̀ ń da alájẹ lẹ́bọ̀ o umu lẹ́bọ̀ o ẹlẹ́hà lẹ́bọ̀ wa ana aqtarifa ala nafsi su'a mọ̀ wá di fọwọ́ ara mi síra mi mọ̀jẹ̀ ń kàn dìde lójúmọ́ kí n kàn mọ́ bẹ́ẹ̀ kí n sì gúnra mi wọ́n ta lọ́pàá ọ̀nà ẹ̀dẹ̀ká kọ́kọ́ ọ̀nà lọ́pàá rẹ̀ mọ̀jọ ṣẹlẹ̀ sí mi tí fi kó láyé Allahu akbar eléyìí máa ń ṣẹlẹ̀ tí n bá fẹ́ dọ̀ fún rẹ̀ náà ló so kùn mọ́ fáànù ló gbé stúdù sí ìsàlẹ̀ ọ̀dẹ̀ fẹsẹ̀ lé stúdù nígbà ó so kùn mọ́ fáànù tán ọ̀tá stúdù ń pa kí ló kù tí wọ́n máa ṣe jama dání ó gba alẹ́ jama kò sí tí ó fi wá kú sí ìṣó
mo di gbé nǹkan jẹ fúnra mi mo di fọwọ́ ara mi bá tara mi jẹ́ mo di fi bínú pa ọmọ mi ẹlòmíì wọ́n sẹ́ni kílípù kan sí mi jóni bàbá yẹn ó wá bínú lọ́nu ilé ó lè mú kankan tó fẹ́ fi lu ọmọ rẹ̀ láti rí upset kọ́lé nǹkan yẹn mọ́ ọmọ rẹ̀ sálẹ̀ báyìí ọ̀tọ̀ ń bu ni bàbá yẹn máa ń róòlù ó sì balẹ̀ pọ̀ ó sì kú síbẹ̀ ọmọ rẹ̀ wá ń wò báyìí pé bàbá ti kú náà ta ló ba nǹkan rẹ̀ jẹ́ òun náà ní nípasẹ̀ dání ṣetán mọ́ ti ń fọwọ́ ara mi síra mi o awo ajurrahu ila muslim mọ́ sì sí mi ní sábà bí ẹni tí ó lọ lè fàbúrú sọmọ ya mùsùlùmí kan wọ́n jẹ́ lẹ́jẹ̀ mùsùlùmí lọ́rùn wọ́n jẹ́ kó bá mùsùlùmí kan o torí ìbínú ọlọ́ni muslim ẹni tó gba islam tó súnmọ́ lọ́hùn wọ́n jẹ́ sàbúrú fún wọ́n jẹ́ mọ́ sọ̀rọ̀ mùsùlùmí láì dáa ẹlẹ́kẹ̀jìlá bisimilahi lẹ́tẹ̀ la yadurru masmi shay'un fil ard wala fis sama pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba tó jẹ́ pé kò sí nǹkan kan tí ó dì mọ́ nílẹ̀ ní abisama tarọ́ wa ní kò sí nǹkan kan tí ó dì mọ́ ọlọ́wọ́n báyìí tarọ́ wa ní nǹkan o wọ́n sami'un al-alim wọlọba tó ń gbọ́ wọlọba tó ń nímà Ànábì ní ìbá ka mẹ́ta rẹ̀ láàárọ̀ àbọ̀ ka mẹ́ta rẹ̀ lẹ́yìn alásàrì gbogbo tí ń fara níyàn nílé ayé gbogbo tí ń kó báyàn nílé ayé gbogbo tí ń fa burúkú yẹn nílé ayé ọkàn ní dọ́dọ̀ rẹ̀ tí ló fi sùn ọkàn ní dọ́dọ̀ rẹ̀ tí ló fi ma tọ́wọ́ ti ka mẹ́ta láàárọ̀ ó ka mẹ́ta lẹ́yìn alásàrì gaari ni wọ́n fi ba tẹ́ra wọn jẹ́ lẹ́rú ṣe ń bà wọ́n tọ́wọ́ ti pétérà nìkan bá dúró tì ní nǹkan kan ò ní ṣe wọ́n ọgbọ́n tí Ànábì sọ ni bisimilahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ard wala fis sama' wa huwa as-sami'ul alim bọ́ba ka mẹ́ta Allah protect rẹ látàárọ̀ di rọ̀lẹ́ tọ́ba ka mẹ́ta rọ̀lẹ́ Allah protect rẹ di àárọ̀ ọjọ́ kejì ẹlẹ́kẹtàlá raditu billahi rabba wa bil islami dina wa bi muhammadin sallallahu alayhi wa sallam nabiyya Ànábì lẹ́yìn tọ́ba ka mẹ́ta rẹ̀ raditu billahi rabba wa bil islami dina ó tó mi Ọlọ́run tó mi lẹ́yìn náà ìsìláàmù tó mi Ọlọ́run tó mi ní wọ́lọ́wọ́n bá mi káàkiri mọ́ lẹ́yìn náà ìsìláàmù tó mi èyí sì ní wá ẹ̀sìn kan káàkiri mọ́ lẹ́yìn náà muhammadu tó mi èyí ní wá sẹ́wù kan káàkiri mọ́ ó jẹ́ sẹ́wù nbídíà muhammadu ní ma tẹ̀lé Ànábì tó bá wí yìí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n muhammadu sallam nabiyya ipa anabi tó mi lánàá nabi lẹ́ẹ̀mẹ́ta ó wí láàárọ̀ àbó wí lẹ́ẹ̀mẹ́ta rọ̀lẹ́ àfikọ́lọ́wọ́n bá aláwọ̀ fìyàn sínú àwọn tọ́lọ́wọ́n yọ́nú sí tọ́ba díjọ́ alikiyama tọ́ba díjọ́ alikiyama ọlọ́run fa ọyọ ni pé jáde torí pé nítorí sọ yẹn bó ṣe rí náà nìyẹn ọlọ́run abẹ́ọ́ mọ̀jà tún tò lẹ́yìn ọlọ́run ọba mi ma lẹ́yìn Allah mọ̀jà tò lẹ́yìn ẹ̀sìn mi ma lẹ́yìn Islam mọ̀jà wa tún tò lẹ́yìn anabi mi ma lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mọ̀jà tò lẹ́yìn oní bídà kankan ma lẹ́yìn gbàtà ti tò lẹ́yìn sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹrìnlá ya hayyu ya qayyum ọba tí ò fara ti kankan tọ́jú pé gbogbo nǹkan ló fara ti gbogbo tó sì dúró ọlọ́run ló gbé dúró bi rahmatika astagith ìwá ìgbàlà pẹ̀lú àánú rẹ̀ gbà mí lẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ṣàánú mi aslih li sha'ni kullah gbogbo ọ̀rọ̀ mi pátá má fi kan lẹ̀ láì túnṣe wala takilni ila nafsi tarfata ayn má wàá fi mí lẹ̀ má fi mí lẹ̀ lóǹde wọn ìgbà tá a fi díjú yájú Allahu akbar ìdílé yorùbá nìyẹn ẹwà là níwèé àdúrà ọ̀wọ́n lọ mọ́sálásí káàkiri oníràwé àdúrà yorùbá oníràkúrà òkú àlìjẹnú onírà útúbà yasin ya ráwùkà ya ìlú ya dámúdámà ya ìlú ya ṣíjàkà sísù àwọn mùsùlùmí kàkọ́ láì yẹn ń sun ó fi nǹkan gidi báyìí lẹ̀ ẹ dákun ìwé ní òkìlà ní gbogbo dáhùn látàárọ̀ ẹ̀yìn kí ni tí wọ́n yá ṣíjàkà sísù ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run mọ́ fi mí lẹ́ o lónìí wọn ìgbà tá a fi díjú yájú padà ẹlẹ́kẹ̀ẹ́dógún asibáná àtúnjí láàárọ̀ yìí pẹ̀lú àánú wọ ọlọ́run la fi jí wọ́n asibáhà lè mulku lillah ọláwọ̀ ọlọ́run ọba ó sì wà lọ́wọ́ rẹ̀ kò sì ní kó lọ́wọ́ rẹ̀ rabbil alamin ìwọ lọ́n tọ́jú gbogbo ayé allahumma ìwọ ọlọ́run ọba mi inni as'aluka khayra hadha al-yawm gbogbo oore tó wà lẹ́ni tí wọ́n ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ lẹ́ni wọ́n sà dá wa sọ́dọ̀ mi wọ́n sà darí ẹ̀ sọ́dọ̀ mi oore tó sọ̀kalẹ̀ lẹ́ni mo bẹ̀ ọ́ mọ́sà pín fún mi bẹ́ẹ̀ fatiha wo gbogbo ìsínà àwọn tó fẹ́ sínà fún lẹ́ni mọ́sà fèmí náà síbẹ̀ wa nasrahu gbogbo àwọn tó fẹ́ ràn sí lẹ́ni mọ́sà fèmí náà síbẹ̀ wa nurahu lẹ́yìn náà ìmálẹ̀ ọjọ́ ìní òun náà ní pé taufik kíní kankan fẹ́ wá sí ọ
ìmọ́lẹ̀ Ọlọ́run yóò kàn fẹ́ wá sí ọ ní ọpọlọ pé ẹ jí ń ṣe nǹkan báyìí kí ló dé tí ń ṣe nǹkan báyìí ó sì ń dáwọ́lé báyìí yóò bá di oore nóòrù ni taofik wọ nóòrọ̀hùn ìmọ́lẹ̀ ojú ẹni mọ́sàáyé fún mi wọ́n bàrà kàtà arísìkì ojú ẹni Ọlọ́run mọ́sàáyé fún mi wàhùdà guidance ìmọ̀nà ojú ẹni mọ́sàáyé tọ́misọ́nà wọ́n jí ń sinmi lé ní o wọ́n jí ń bọ́ sọ àwọn tí wọ́n ń gbé nípa o mọ́ gáìdì mi o wọ́n jí ń bọ́ sọ àwọn èèyàn tí wọ́n gbé mi tí wọ́n máa béèrè owó lọ́wọ́ àwọn fámìlì mi kódà bí ṣe ń lọ yìí mọ́sàmọ́ gáìdì mi wọ́n jí ń sinrin wa a'udhu bika min sharri ma fi'i yìí tí wọ́n ń sádìwọ́ Ọlọ́run bá níbi aburú tó wà lẹ́nìí wa sharri ma ba'dahu àti aburú títún bẹ lẹ́yìn ọjọ́ ìní tó bá dọwọ́ rẹ̀ lẹ́ bó lọ́ padà wá wí èyí tá a lọ lè tẹ̀ra mọ́ nìyẹn èyí tó fi náà subhanaka kí lọ́ sọ amusayina wa amusal mulku lillah rabbil alamin allahumma inni as'aluka khayra hadhihi al-layla lọ́wọ́ rọ̀ lẹ́ ó yìí sí layla yóò kò ní yawm mi ní ọjọ́ layli ní òru Ọlọ́run ọba o fún mi ló oore tó wà nínú òru ẹni torí bọ́lá òun ṣe ń sọ oore kalẹ̀ lọ́sàn-án ní ń sọ oore kalẹ̀ lóru fatiha ìsínà òru tẹ̀ní dínlála gidi mọ́ dínlála kala sínà fún mi wọ́n ní sọ̀rọ̀ ha àránṣẹ́ òru ṣe fún mi wọ́n ní ọ̀rọ̀ ha ìmọ̀lẹ̀ òru tàn sí mi lọ́pọlọ wọ́n bàdà kàtà ha alibarika òru wọ́n kàn gbọ́dọ̀ mi lóru pé salamu aleykum wa aleykum salam lágùn mẹ́rin sẹ́ẹ̀tì jí ọ̀la ti jí sẹ́ẹ̀tì jí ẹ máa bọ̀ láàárọ̀ la kíní ò ti bọ́ sí òru ni jama bọ́lá ọ̀sẹ̀ ń sọ orí kalẹ̀ lọ́sàn-án ní ń sọ kalẹ̀ lóru nífi ní àsìkárù sọ̀bá wal masa èyí tó bá ti kà láàárọ̀ ló lòdì rọ̀lẹ́ èyí tó bá ti kà láàárọ̀ ló lòdì àárọ̀ ìjọ kejì èyí tó bá tó kà láàárọ̀ ìjọ kejì ló lòdì rọ̀lẹ́ bó ṣe máa yí inú kọ́ wá kírun tó kó dìde lẹ̀ bọ́dà ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kẹrìndínlógún asubahana ala fitratil islam ajílẹ̀ ní lérí ẹ̀sìn òdodo fitra òdodo wa ala kalimatil ikhlas ají ní mùsùlùmí lẹ́nu òyìn sọ fọlọ́ ni ó gbọ́ ọlọ́run ají ní mùsùlùmí lẹ́nu àṣẹbọlálẹ́ àná àṣẹbẹ́bọjí kò sí nǹkan kan nínú ilé wa láàárọ̀ yìí o tá a fi kọ́ tá a rìn mọ́lẹ̀ ìgbàdí àǹtú alálìjànú ìwọ ọlọ́run ọba o ají lérí islam láàárọ̀ yìí adúpẹ́ o wa ala kalimatil ikhlas ajílẹ̀rì tawhid la ilaha illallah àwa dúpẹ́ èmi máa ń dúpẹ́ ni tí wọ́n náà ń dúpẹ́ ìwọ́n tó bá nìkan lè ò lè dúpẹ́ tọ́lá bá lọ́n dúpẹ́ rọ́lọ́gba ipe bó ṣe jí láàárọ̀ yìí mo dúpẹ́ yìí ní kankan mi lẹ́yìn la ilaha illallah anabi máa ń sọ fọlọ́wọ́n ba bẹ́ẹ̀ wa ala dini nabiyina muhammadin ẹ̀sìn tá anabi mú wa iná lásìtò wà lérí ẹ̀ àwà lérí sunna wa ala millati abina ibrahim ojú ọ̀nà anabi wa ibrahim eré ẹ̀nà láti wà ojú ọ̀nà tawhid hanifa muslima ẹni tí ọ̀pá kankan papọ̀ mọ́lọ́hún mùsùlùmí òdodo wa ma kana minal mushrikin ibrahim ìṣẹ̀lẹ̀bọ̀ tó bá jẹ́ pé nírọ̀lẹ́ ni kí ló wí amusayina ala fitratil islam wa ala kalimatil ikhlas wa ala din nabina muhammadin sallallahu alayhi wa sallam wa ala millati abina ibrahim hanifa muslima wa ma kana minal mushrikin gbogbo tẹ́ bá ti rí asubahana tẹ́ bá ti wọ́ọ̀rọ̀lẹ́ kí láwọn fi rọ́pò amusayina lẹ́yìn náà ẹlẹ́kẹtàdínlógún subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ọ wà wí bẹ́ẹ̀ nígbà ọgọ́rùn tójú bá ń kọ́ òwì ìtọ́lọ́mọ ní kíkparẹ́ ọ̀ka àmọ́ ọ̀sà wí subhanallah wa bihamdi tọ́lọ́lọ́mọ bá ní wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣe subhanallah wa bihamdi ẹ máa sọ ẹ máa ṣàfọ̀mọ́ fọlọ́mọ bá láàárọ̀ àti ìrọ̀lẹ́ ní ẹgbàá wa àdìsùn wọn lẹ́nu tó bá wí láàárọ̀ àbó wí ìrọ̀lẹ́ tó bá dijọ́ àlè kìyàmà kò sẹ́nìkan tí ó ga tó kò sẹ́nìkan tí ó lọ́lá tó àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn lọ àfẹ́ni tó bá ṣe ju mélòó lọ àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn lọ ni ó tún ga jù lọ ìtumọ̀ ẹni pé wọn fẹ́ ká dí nọ́mbà kù wọ́n fẹ́ kí nọ́mbà ó ṣe kí ni kó tún lé ni èèyàn ńlá ni ó jẹ́ inú ẹgbàá wa kàn níbi yẹn tó bá ní subhanallah bihamdi tó bá ka ọgọ́rùn á pa ẹsẹ̀ kéékèèké rẹ̀ ìbádà gẹ́gẹ́ bí omi odò àwọn fóòmù tó wà lérí odò yẹn ẹsẹ̀ kéékèèké rẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ní subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi wá pọ́gọ́rùn wọ́n sì parí fún ẹlẹ́kẹ̀ẹ́jìdínlógún 18 la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó kéré parí ọkàn yẹ ọ̀kan babara yìí kàmẹ́wàá ètò dáadu ní kọ́ka ọgọ́rùn
anabi ni gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó wá ka 100 lójúmọ́ á fún ní ládàá bí ìgbà tó bọ́kùn ẹrú 10 kú ọ bọ́kùn ẹrú 10 lẹ́yìn náà á wà kọ́ ládàá 100 lẹ́fún á pẹ̀ ẹ̀ṣẹ̀ 100 á parẹ́ nínú fáìlì ẹ̀ á wà sọ á dà sọ ìsọ́bò aragbadi ní ti sọ á máa sọ níbi aburú ṣaitan títí tí yóò fi lójọ́ náà tán ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí a bá di pé sùn dà láàmú ìwọ náà fẹ́ dọ̀p èso ti fẹ́ gbọ́ ọkàn rẹ ọmọ tó ń ṣe mọ́ ó ti fẹ́ mọ́ ìwàkiwà ó ti fẹ́ mọ́ ṣiṣẹ́kúṣe máa tẹnu má dùn àì tó ọba rẹ̀ jágbà nínú ẹ̀ṣẹ̀ kan tó ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ yìí ìparun ni ó ṣe fún ọ máa tẹnu má dùn àì ṣètọ́n tí ń tiọ́ yẹn ọlọ́run padà lé kú la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọ̀sẹ̀ àgbélé pọ̀tà kọ́ máa wẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ èṣù ni wọ́n ń lò èṣù wọn lè bẹ̀ lọ́wọ́ ẹ̀ èṣù náà lọ́ tarí wọn sọ́dọ̀ ẹ̀ tó ní kán fẹ́ ṣèkà fún ọ àbí tí wọ́n bá ti ṣe la ilaha wahdahu la sharika lahu ipá rẹ̀ ó ti ká èṣù ó ti ká wọn náà àwọn protection kan fi lẹ̀ fún wa nìyẹn lẹ́yìn náà 19 subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa sinata arshi wa midada kalimatihi mímọ́ fọlọ́wọ́n ọba ọpẹ́ fún ọlọ́wọ́n ọba lóun dé wọn gbogbo àwọn ẹ̀dá ọlọ́run lóun dé wọn gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wa rida nafsihi mímọ́ fún ọlọ́wọ́n ọba lóun dé wọn yọ́nú ọlọ́run mímọ́ fún ọlọ́wọ́n ọba wa sinata arshi lóun dé wọn bí aládàṣẹ ọlọ́run ṣe tóbi tó wa midada kalimatihi mímọ́ fún ọlọ́wọ́n ọba lóun dé wọn àwọn gbólóhùn ọlọ́run gbólóhùn ọlọ́run ta lọ́mọ yẹ ọlọ́run ní tẹ́bá ní gbogbo odò tó wà nílé ayé tẹ́ fi sẹ́yìn kì ẹ wá máa fi kọ àwọn gbólóhùn mi ọlọ́run ní gbogbo odò ọgbẹ wọn kọ́ wọn ò sì ní kọ́ tán èyàn wá ní ọlọ́run mọ̀ ń ṣàfọ̀mọ́ rẹ ní dédé midada kalimati anabi jáde níjọ́ kan sallallahu alaihi wasallam ó fi ìyàwó rẹ̀ Juwairiya ó fi ilẹ̀ sí inú ilé àwọn obìnrin táwọn bá ti kásùbà tán wọ́n jòkó lẹ́ wọ́n mọ̀ sàṣìkàrù ìyàwó Juwairiya wọ́n ń sàṣìkàrù yẹn anabi jáde lọ bí ọwọ́ aago bíi 9 10 anabi sallallahu alaihi wasallam anabi wa darí dé anabi wa rí ìyàwó Juwairiya tí sì ń ṣe àṣìkàrù lẹ́yìn bí wákàtí 3 tán ti kásùbà kò dìde kó níbi tó ti kẹ́rin àṣùbà anabi ni mo sálámà sáwọn ìyàwó rẹ̀ tí ó bá sún ọ̀dọ̀ wọn mọ́júmọ́ yóò sálámà sí wọn anabi wa ya ọ̀dọ̀ ìyàwó Juwairiya anabi wa na Juwairiya látàyìn àṣùbà ló ti wá ń bí ó ní bẹ́ẹ̀ ni ó ní ìdárúkọ ọlọ́run ni anabi ní Juwairiya àkọ́dé kúlìtù ba'daki arba'a kalimatin 3 marat nǹkan kẹ́límà 4 kan mo ti wí nísìn nígbà tí mo wọlé sí yàrá rẹ̀ èmi ti wí nísìn mo wá wí kẹ́límà 4 náà mo wí lẹ́ẹ̀mẹ́ta subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi kina la koko subhanallah wa bihamdihi adada khalqihi ẹlẹ́kejì ńkọ́ wa rida nafsihi ẹlẹ́kẹta wa zinata arshihi ẹlẹ́kẹrin wa midada kalimatihi mo ti wá wílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ anabi ni law wusinat bima kuliti la wazanatuhunna anabi ni ti gbogbo tó ń wùsùn látàárọ̀ ní àsìkárù yẹn pátá tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí lẹ́ẹ̀mẹ́ta èyí tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí yẹn tẹ̀sùn wọn gbogbo tó ń sọ látàárọ̀ subhanallah bí gbogbo àwọn ẹni rẹ èmi ò rí bí ó ṣe kánjú tó tí wọ́n ní wí láàárọ̀ subhanallah bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi tó allahumma wa ọlọ́run inni as'aluka ilman nafi'a wọ́n béèrè ìmọ̀ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tí ó ṣàǹfààní wa rizqan tayyiba owó tabuwa ariziki tayyiba tó jẹ́ halali tí ní sunkún lẹ́yìn tí ò ní ṣokùnfà parun fún mi ní ilé ayé wa amala mutaqabbala gbogbo iṣẹ́ tí mo bá wá ṣe lójúmọ́ lẹ́ni mọ́sá ìfàánù rẹ̀ gbà lọ́wọ́ mi astaghfirullah wa atubu ilayhi ànábì wa ṣe astaghfirullah nígbà 100 astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi lẹ́yìn náà ànábì wa sọ pé a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa èyí ń wá sọ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó dáa jù tó pé jù níbi aburú gbogbo ẹ̀dá tó dá mọ́jọ kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó fa burú sẹ́mi lẹ́nu a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ànábì ọ̀ka lẹ́mẹ̀ẹ́ta
wọ́n là níbi ní bá ka lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní lam tadurruhu hummatun tilka layla ẹni bá ka nírọ̀lẹ́ tí wọ́n bá fi májèlé sóúnjẹ rẹ̀ mọ́júmọ́ ànábì ní kò ní ṣiṣẹ́ tó bá ka lọ́sàn-án náà ńkọ́ kò ní ṣiṣẹ́ lọ́sàn-án náà ní tí o mú ṣiṣẹ́ lóru náà ni mo ṣiṣẹ́ lọ́sàn-án ẹ̀yọ́ máa ya a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ọwọ́n travel ọ̀nlọ lóyún ọ̀nlọ lókè ọ̀nlọ bìkan tí wọ́n mọ́rí wọ́n di kásùbà tán ọkàsíkárù rẹ lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì ọkàsíkárù rẹ ẹ̀mí rẹ wá balẹ̀ ọ̀láyà ọmọ ya lẹ́yìn náà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n máa dùn ọ́nú fọlọ́n bá sì dùn ọ́ wò ọlọ́wọ́n fún ní sùúrù àti ìmánì tó fi gbé gbígbà tí ọ̀làdánwò náà torí ọlọ́wọ́n bá aláà yóò tó ọ àwọn fáwọn ní ká máa wá fi àsàlátù parí ẹ̀ Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad ẹ̀yọ́ mayami isnu Muslim tí a ṣàlàyé fúnra wa eléyìí òun ni isnu Muslim ìwé àdúrà bàbá wa Sheikh Dr. Sa'id ibn Ali ibn Wahb al-Qahtani rahimahullahu ta'ala rahmatan wasi'a bí ọdún méjì sísìn ni bàbá yẹn kú bàbá tó ṣàjọ sí inú tírà wọn tí wọ́n sọ ní isnu Muslim bẹ́ẹ̀ dé Canada bẹ́ẹ̀ dé America bẹ́ẹ̀ dé Britain bẹ́ẹ̀ dé Australia Afghanistan Pakistan oye Nigeria Africa Ghana gbogbo àgbáńláyé ní isnu Muslim wa torí àwọn yẹn mọ agbára tó wà ń bẹ tá a bá tẹ 100,000 copies ó gbọ́dọ̀ tá láàárọ̀ yìí tí mùsùlùmí lẹ Yorùbá tí wọ́n bá mọ táwọn ṣe 100,000 copies 1 million copies àmọ́ pọ̀lọpọ̀ wa máa wò ó yóò dé gbà fìlà ní ọ̀rà ìwé níra isnu Muslim yóò rajà làbí àyọ̀ fọ́ sára yóò fi isnu Muslim lẹ̀ yóò ní ìwé àdúrà yẹn wọ́n alẹ́ lò wọ́n ní 500 naira 500 naira èyí tó wọ́n ju 500 naira ni ọ̀dà àwọn imported ọ̀yẹ́ 15. àwọn tá a bá fẹ́ download rẹ̀ ó wà lérí internet wọ́n ti gbé sí ní internet wọ́n múnú àdìsí ànábì wọ́n wá gbé síbẹ̀ fẹ́ni tó bá fẹ́ kọ́pì ẹ̀ lọ́fẹ̀ẹ́ bá a ṣe sọ ti gbogbo kálukú mọ̀tún mẹ́yìn àṣetánì tó tẹ̀lé a ní wọ́n padà rà lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n bá dijọ́ mẹ́jọ ọmọ náà bẹ̀rẹ̀ títí tí èlò ayé tán tí wọ́n fi mú mọ́lẹ̀ àtàṣe mú bọ́lọ́dà o ogun sì mú sísítà tó bá fi rẹ̀ lẹ̀ kọ́dà àtàṣe máa fa tí o bá tètè múra sí àsìkárì àsìkárì òun lọ kọ èso ọkọ kí ni mo gbé yẹn mọ́ ọkọ èso àtàwọn ọmọ ẹ̀ àsìkárì òun náà ni ọkọ èso àtàwọn ọmọ ẹ̀ àwọn àdúrà mi náà tún wà ń bẹ ìpè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí lẹ́sẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí lẹ́sẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà tẹ́sẹ̀ ni ó wà ń bẹ ọkàn lọ lè wo irú ìṣòro tó bá wà ńlẹ̀ ọ wà wo àdúrà tá ànábì filẹ̀ fún wa pé ká máa ṣe kí ni ká máa ṣe pẹ̀lú gbàgbọ́ ni o ìgbàgbọ́ gangan ni engine tó fẹ́ gbé mọ́tò tí o bá ti sí gbàgbọ́ mọ́ wulẹ̀ dára ẹ̀ láàmú àmọ́ tó o bá ti gbà pé ọ ti gbọ́ lọ́n gbọ́ bó ṣe kéré mọ́ níwọ̀n báyìí jàmá ó rí i pé agbára ń bẹ nínú àdúrà tá ànábì filẹ̀ fún wa kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe ànábì kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe àwọn sàhábà kí ni solution lókùn táwọn béèrè abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa àdúrà wa kọ́lọ́mọ́sàjọ́ gbà ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́sàjọ́ lójútu èyí tó ti tó ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́jọ́ tó ń dàrú gbogbo èyí tó ti tó kọ́lọ́mọ́sàjọ́ tó èyí tí ń pa wá lẹ́kún ọlọ́mọ́sà ìpa wá lẹ́rìn bẹ́ẹ̀ owó èyí tí ń pa wá lẹ́rìn mọ́jà tó ń sunkún bẹ́ẹ̀ mọ́sà mú wa dúró lérí ojú ọ̀nà rẹ̀ mọ́jọ́ ta ọ̀tá mọ́jọ́ yọ̀ wá mọ́jọ́ ọ̀nà kásí wa pé ẹsẹ̀rin àdúrà yín tẹ́lẹ̀ ń ṣe náà kílẹ̀ padà wá bábọ̀ ńbẹ̀ mọ́jọ́ ọ̀nà kalẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan gbogbo àwọn tọ́lọ́run ti gbéga láàrin wa ọlọ́mọ sọ wọn kalẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ láàrin ọlọ́run fà wọn náà sókè àwọn táwọn bẹ ń sàlẹ̀ ọlọ́mọ sà fà wọn náà sókè kọ́lọ́run sì wá lọ lórí rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما